Mo kí gbogbo ẹ lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ní Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Mo tún ti padà dé o. Mo tún ti padà dé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé tí n bá ti rí any new information tó bá tó mi lọ́wọ́, èmi ò ní kú hesitate láti wá fún yín. Mo máa mú wá fún yín náà ni. Ó possible kẹ́yìn kan ti gbọ́. Ó possible kẹ́ má ti gbọ́. But fún àǹfààní àwọn tí wọn ò ti gbọ́, òun náà ló máa jẹ́ kí n mú wá fún yín. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Naomi àti bàbá wa Ọ̀jájá number 2 Ọọ̀ni of Ifẹ̀, òun náà ni mo tún fẹ́ padà sí o. Information kan ló tó mi lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi, kí ló ń ṣẹlẹ̀ láàfin náà? Kí ló ń ṣẹlẹ̀ láàfin? Kí ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi tó fi di pé Ọọ̀ni of Ifẹ̀, you don't want Naomi to go. Ọọ̀ni don't want to let Naomi to go. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló wà lára Naomi tí bàbá wa Ọ̀jájá number 2 Ọọ̀ni of Ifẹ̀ tí wọn ò fi fẹ́ jẹ́ kí Naomi lọ? Ǹjẹ́jẹ́ believe pé wọ́n lọ́rọ̀ yìí ti lè débi yí pé bàbá wa Ọbásanjọ́ wọ́n tún dá sí ọ̀rọ̀ yìí. Nígbà tí mo gbọ́ kí bàbá wa Ọbásanjọ́ dá sí ọ̀rọ̀ yìí, mo rò pé ẹ wá ń bí o, ẹ wá ń bí o. Ó dàbẹ̀ ní pé ọ̀rọ̀ yìí ti ní nǹkan míì nínú o. Kí ló wà ń bẹ̀ tí Ọ̀jájá tí wọn fẹ́ jẹ́ kí Naomi go? Kí ló wà ń bẹ̀? Wọ́n ní during the celebration ní ààfin, bóyá ńgbà tí Naomi dé, I don't know. Wọ́n ní bàbá Ọbásanjọ́ náà wọ́n wà ń bẹ̀. Wọ́n ní àwọn olórí wọ́n sọ̀ráǹdì kábíyèsí, but wọ́n ní Naomi kò sí pẹ̀lú àwọn olórí yẹn. Wọ́n nínú kábíyèsí ò dùn. Mo rò pé bàbá Ọbásanjọ́ wọ́n notice gbogbo bí nǹkan ṣe ń lọ, bí nǹkan ṣe ń ṣẹlẹ̀, ibi tọ́rọ̀ gbé dédé. Wọ́n ní bóyá gbàtàrà bàbá Ọbásanjọ́ ò gbà mọ́. Wọ́n ní wọ́n dìde, wọ́n gba máìkì. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n ní wọ́n wá sọ̀rọ̀ débì kan tí wọ́n sọ débi. Wọ́n ní bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ gan o. Wọ́n náà sọ̀rọ̀ gan lóríṣiríṣi. Wọ́n ní bó ṣe ń sọ wọn ọ̀rọ̀ yẹn, inú bàbá wa Ọ̀jájá number 2 pé inú wọn ò dùn. Wọ́n ní but bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ bí ọkùnrin. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ dé stage kan pé okay, Naomi lè jẹ́ light in the palace. Ẹ tó lè fẹ́ mi ẹ di ọ̀rọ̀ yẹn mú. Ibẹ̀ ni mo ti ń wò wípé ó dàbẹ̀ ní pé ara nǹkan tí kábíyèsí ò ṣe fẹ́ jẹ́ kí Naomi lọ nìyẹn. Wọ́n ní bàbá Ọbásanjọ́ sọ pé Naomi may be light in the palace, but be like a man, do like a man, ṣe bí ọkùnrin. Pé ọkùnrin máa ń ṣe bí ọkùnrin ni. Pé tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Naomi, let it go. Traditionally, let it go. Wọ́n ní ẹ má jẹ́ ká gbàgbé pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti Naomi, wọ́n ní wọ́n múlẹ̀. Wọ́n ní wọ́n múlẹ̀ traditionally. Wọ́n ní torí ẹ̀ ní bàbá wa Ọ̀jájá number 2 kò ṣe fẹ́ jẹ́ kí Naomi lọ. Wọ́n ní Naomi dẹ̀ ń bẹ Ọọ̀ni of Ifẹ̀ pé àníṣe pẹ̀lú nǹkan tójú òun ti rí láàfin yẹn kóhun tó kúrò àti nǹkan tójú òun tún ṣe rí lẹ́yìn tóhun tún fi ààfin lẹ̀ fún wọn. Òun ò lè padà sí ààfin yìí mọ́ o. Pé kí kábíyèsí jọ kó release òun traditionally. Nǹkan kì í síbẹ̀ o. Nǹkan kì í síbẹ̀ o. Wọ́n ní bí bàbá Ọbásanjọ́ ṣe sọ̀rọ̀ yìí fún kábíyèsí pé let Naomi go. If you think Naomi is the light of the palace, if Naomi go, another light will come. Tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Naomi níbi tọ́rọ̀ yìí gbé dé yìí, ọmọdé yìí lòun ò padà sáàfin mọ́, let it go. Another joy will come to palace. Ẹ jọ̀ọ́, kí ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó rí lára Naomi tí wọ́n fi fẹ́ jẹ́ kó lọ? Àbí torí ìmùlẹ̀ tí wọ́n mú ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí Naomi lọ? Ẹ̀yin lólùfẹ́ mi, èmi ò mọ èrò ọkàn tiyín. Èrò ọkàn tiyín ó lè yàtọ̀ sí èrò ọkàn tèmi. But gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi, èmi ń wò wípé tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ni kábíyèsí ni wọ́n nífẹ̀ẹ́ Naomi, kò yẹ kán lè jẹ́ kó kúrò láàfin in the first place.
ó yẹ kán lè ràgàbó in the first place. Ó yẹ kán lè bá àwọn olórí tó kù wí fún because kó tó di pé ọmọ Naomi yẹn kó tó di pé ó made up mind ẹ̀ ó decide láti kó nínú ilé ọlá láti lọ dá dúró. Ẹ mọ̀ pé it's a very big decision. Kò ń ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan, kò ń ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì, nǹkan tó ti ń ṣẹlẹ̀ countless time ni. Kóbìnrin tó lè decide pé nínú ilé ọlá yẹn sẹ́ àní mi ò fẹ́ jórúkọ yìí mọ́. Wọ́n wá ní àwọn ará Ilé Ifẹ̀ wọ́n ní àwọn go ò fọwọ́ sí pé kí Naomi lọ, pé tí Naomi bá lọ ṣé tó bá lọ ṣé Ilé Ifẹ̀ ò ní jẹ́ Ilé Ifẹ̀ mọ́ ni, àbí Ilé Ifẹ̀ ò ní function mọ́, àbí ààfin ò ní function mọ́ bó ṣe ń function ni. Okay, ṣé okay, let's say it in this way. Ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín náà ni, ẹ jọ̀ọ́ mo tún máa bẹ̀ yín náà ni, ẹ bá mi share fídíò yìí. Ṣé ẹ rí wo fídíò yìí mo fẹ́ kó go viral. Ẹ jẹ́ kí gbogbo akẹ́kọ̀ọ́ látara ẹ̀, gbogbo ẹ̀yin obìnrin tó yẹ pé tẹ́ ẹ bá ti rí ilé ọlá ẹ fẹ́ wọbẹ̀ ẹ fẹ́ mọ nǹkan tó wà ń bẹ̀, irú àwọn nǹkan báyìí náà á tún máa kọ́ yín lẹ́kọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ gbogbo ẹ lólùfẹ́ mi mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé okay, Ọlọ́run má jẹ́ ká rí tí kò dẹ̀ ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run àfi tí àsìkò Ọlọ́run bá tó. Tó bá yẹ kí gbogbo ipá tó ń sà lórí Naomi tó bá jẹ́ pé Ọlọ́run bá fún wọn ṣe, tí Naomi tó ti sílẹ̀ wò tó ti filẹ̀ ṣaṣọ̀bọ̀ra, ẹ jọ̀ọ́ bàbá wọ̀ jájá ṣé ẹ̀ ní lì fún láì fún yín? Gbogbo ẹ̀yin ará Ilé Ifẹ̀ ṣé Ifẹ̀ ò ní continue mọ́? Ṣé ààfin ò tún ní continue mọ́? Ẹ lólùfẹ́ mi ẹ jẹ́ kí n tó remind yín fún kankan. Lẹ́nu ìgbà tí rògbòdìyàn yìí ń ṣẹlẹ̀, Queen Naomi lọ sí sẹ́ẹ̀lì o, ó padà dé o, rògbòdìyàn ń ṣẹlẹ̀ o, everything ń ṣẹlẹ̀ o. Ẹ jẹ́ mọ̀ pé information kan tó tó mi létí, mo sì ń ṣe ìwádìí yẹn dáadáa nù kí n tó lè mú wá fún ẹ̀yin lólùfẹ́ mi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ní kábíyèsí tó ti ń gbègbèsẹ̀ àti fẹ́ ìyàwó mi. Wọ́n ní kábíyèsí, wọ́n ní ẹ má ṣe ń gbọ́ o, wọ́n ní kábíyèsí tó ti ń gbé ìgbésẹ̀ àti fẹ́ ìyàwó mi. Wọ́n ti dárúkọ ìyàwó yẹn kíní kan Àṣàbí tèmi ẹ wò bí next video tí n bá máa ṣe tí n bá rántí orúkọ woman yẹn mo máa sọ fún yín kíní kan Àṣàbí. Wọ́n ní lady yẹn náà is a very well-known woman, is a rich woman, is a beautiful woman. Wọ́n ní kábíyèsí tó ti ń gbèrò àti fẹ́. Okay, kábíyèsí ẹni bíi mẹ́fà ńlẹ̀ ẹ tún ti ń gbèrò àti fẹ́ mi. Queen Naomi dẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kó òun lọ, ẹ jẹ́ kó lọ. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nídìí Queen Naomi, àwọn nǹkan tó ti yẹ kẹ́ ẹ ṣe sẹ́yìn ẹ bá ti ṣe. Èmi ò mọ the beginning of ọ̀rọ̀ yìí o tí Naomi fi kó láàfin o. Ó yé kábíyèsí ó dẹ̀ yé Naomi fúnra rẹ̀, but nǹkan táwa gbọ́ òun làwa ń sọ yìí. Wọ́n dẹ̀ ní a lè fipá mẹ́ṣin lọ sódò, a lè fipá fún lómi. Tí Naomi bá wílé ńlẹ̀ àti padà wá sáàfin, all well and good. Òun ló mọ nǹkan tó ó fi wá fèsì ńbẹ̀. Tó bá dẹ̀ sọ pé òun ò padà síbẹ̀ mọ́, ó ti mọ nǹkan tó ju ẹ̀ rí, kò fẹ́ lọ fèsì àwọn nǹkan yẹn mọ́, ó sì sọ pé òun ò padà síbẹ̀ mọ́. Tọ́rọ̀ yìí fi wá le débi pé bàbá Ọbásanjọ́ tún wá dá sí i. Ó ti yẹ kẹ́ mọ̀ wípé nǹkan kan wà ń di ọ̀rọ̀ yìí, nǹkan kan wà ń di ọ̀rọ̀ yìí. Kí ló ń ṣẹlẹ̀ láàfin? Ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yẹn hàn sí abẹ́ comment section. Wọ́n ní kí ọba fi Naomi sílẹ̀, ọba ní láyé pé òun ò lè fi Naomi sílẹ̀. Naomi dẹ̀ sọ pé òun ò padà sí ààfin mọ́. Ẹ jọ̀ọ́ kí ni kí Naomi ṣe? Ẹ̀yin lólùfẹ́ Naomi, ẹ̀yin lólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn sábẹ́ comment section. Kí ni kí Naomi ṣe? Because ó dàbẹ̀ ní pé oath tí wọ́n make pẹ̀lú kábíyèsí àti Naomi, ó dàbẹ̀ ní pé ibẹ̀ gangan ni ọ̀rọ̀ wa wọ́ sí báyìí sìn. Bóyá tí wọn ò bá break oath yẹn, bóyá Naomi ò lè free láti lọ. Naomi dẹ̀ ń bẹ kábíyèsí pé kó free òun traditionally. Tẹ́ bá ti ń gbọ́
traditionally ó mean pé ó ti lọ́wọ́ ìbílẹ̀ nínú. Traditionally ó mean pé ó ti ní àjọsopọ̀ àwọn alálẹ̀ bóyá nígbà tí wọ́n fẹ́ fẹ́ra wọn bóyá àwọn alálẹ̀ wọ́n involve nínú ẹ̀ pé o ò gbọ́dọ̀ dà mí àbó o gbọ́dọ̀ ṣe kinní kan fún mi àbọ́kùnrin mi ò gbọ́dọ̀ gorí ẹ mọ ọwọ́ wọn kan bẹ́ẹ̀ yẹn bóyá òun ló sì ń hóòdì Naomi. Mo dẹ̀ gbọ́ nínú information kan náà wípé ẹ̀gbọ́n Naomi kan ti wá pé kí Naomi wá máa kó àti Naomi jọ máa lọ sí US àbí UK. Naomi refuse kò lọ ńgbà yẹn. Wọ́n ní Naomi refuse kò lọ. Bóyá ara nǹkan tó ń tie Naomi down náà nìyẹn. Bóyá Naomi ti wá wò pé wo gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni kí ó máa ṣẹlẹ̀. Òun ò ṣe mọ́ òun ń lọ. Now ẹ̀yin lólùfẹ́ mi ẹ jẹ́ ká advice Naomi. Níbi tọ́rọ̀ gbé dé yìí sìn kí ni kó ṣe. Bàbá Ọbásanjọ́ ti advice Ọọ̀ni of Ifẹ̀ pé let it go. Tó bá believe pé Naomi is a light in the palace, another light will come. Just keep in trying. Adẹ̀ ti gbọ́ pé bàbá tó ti fẹ́ fẹ́yàwó mi. So why tó ń ṣe jẹ́ kí Naomi lọ? Gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi níbi tọ́rọ̀ ìgbéde gan lóòótọ́ èmi gan ò fọwọ́ sí kí Naomi padà sáàfin mọ́ torí ọmọ yẹn ló mọ nǹkan tójú ẹ̀ rí tó fi lóhun ò padà lọ sáàfin mọ́ torí kí èèrà tó lè rí bí tí ṣúgà wà tó dẹ̀ ń sá ẹ ti mọ̀ wípé iná wà lérí àyè nìyẹn because gbogbo alámọ̀ pé èèrà láìkí ṣúgà ẹ wá rí èèrà tó rí ṣúgà lọ́kan tó wá sá padà sẹ́yìn ẹ ti mọ̀ wípé èèrà yẹn ti rí pé iná wà ń bẹ̀ yẹn tí n bá ní kí n lọ síbi ṣúgà yẹn iná yìí lè jò mí ó dàbẹ́ ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ wá dúró gbogbo ogun tó gbé ti Naomi láàfin ẹ lólùfẹ́ mi ẹjọ́ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share kó go viral kí àwọn obìnrin tó lè kọ́ ẹ̀kọ́ látara ilé yìí gbogbo ẹ̀ ṣẹ́rí ẹ wo bí ààrẹ náà ni ti Queen Dami late Aláàfin of Ifẹ̀ Queen Dami gbogbo yín náà lẹ mọ̀ ìyàwó Portable ẹ wo nǹkan tó jù yẹn náà rí mo ṣì ń bọ́ lórí yẹn náà ẹ wo nǹkan tó jù yẹn náà rí kí ló dé ṣé gbogbo ìyàwó tó bá ti fẹ́ǹsìn náà ní kí wọ́n ti ànádọ́ ó sá máa ṣẹlẹ̀ lórí ẹ̀ ni bàbá wọ jájá ẹjọ́ ẹ̀bẹ̀ lèmi bẹ̀yìn ẹ náwọn olórí tó pọ̀ láàfin ìmí ilẹ̀ tún ti fẹ́ yìí sìn gẹ́gẹ́ bí information tí ó tó mi lọ́wọ́ ẹ jẹ́ kí Naomi lọ náà ẹ let it go Naomi nìkan kọ́ lóbìnrin tó wà ní ayé ẹ tún sì lè pàdé obìnrin tó tún máa fún yín ní ayọ̀ àti ìdùnnú ju Naomi lọ wọ́n nítorí pé nǹkan tí bàbá kábíyèsí sọ ni pé Naomi máa ń fún àwọn nídùnnú ó máa ń fún àwọn láyọ̀ but èmi believe pé nígbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ in the first place kò yẹ kẹ́ ẹ jẹ́ kí Naomi bá débi pé ó máa fi kó láàfin tó bá yẹ kẹ́ ẹ bá mọ̀ pé ìdùnnú yín àti ayọ̀ yín òun ni Naomi kò yẹ kẹ́ ẹ jẹ́ kí Naomi bá débi tó máa fi decide torí kò ń ṣèjọ́ kan ni Naomi decide ó ti ń pàìlì kíní ẹjọ́ tipẹ́tipẹ́ bóyá ọdún kan ọdún méjì ọdún mẹ́ta is only God know tó ti ń pàìlì ẹjọ́ ìgbà tó débi bá yẹ ló pé no I'm going kó tó di pé mo máa fi kú ṣèfàjẹ́ kábíyèsí tí Naomi bá fi kú ṣèfàjẹ́ ilé ayé máa continue ẹ̀yin náà máa continue láì fún yín bẹ́ẹ̀ ṣe máa fẹ́ lómi náà lẹ́ ti ń fẹ́ lómi yẹn bẹ́ẹ̀ ṣe máa fẹ́ obìnrin míì òun náà lẹ́ ti ń fẹ́ obìnrin yẹn ó sì wà láyé tí bóbìnrin mi lẹ ti ń fẹ́ yẹn tó fẹ́ pé tí wàá ṣe bẹ́ẹ̀ jáde láyé bẹ́ẹ̀ ṣe máa continue láti máa fẹ́ obìnrin mi náà nìyẹn life goes on so èmi ò bá ròyìn nǹkan tó bá wà láàrin yín gẹ́gẹ́ bí traditionally ẹ jọ ẹ break ẹ tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ẹ break ẹ jẹ́ kó free kẹ́yìn náà free as time goes on ẹ máa get heal ó lè má yìí sí lóòótọ́ mo understand nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin yẹn ó lè má yìí sí lóòótọ́ but ó ti ṣẹlẹ̀ to me I can say ẹ fail Naomi nígbà tó ti yẹ kẹ́ ẹ ti protect ẹ nígbà tó yẹ kẹ́ ẹ ti ra gàbò kò yẹ kí Naomi bá débi tó máa kó láàfin but ó ti kó láàfin ojú ẹ̀ ti wá là pé òun ò padà síbẹ̀ yẹn mọ́ ẹ tún wá wo nǹkan tó tún ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ Agodi tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ Stanbic tó tún ṣẹlẹ̀ ẹ wá wo nǹkan tó tún ṣẹlẹ̀ sí Ọlọ́run pàpà yọ kódà tó bá padà síbẹ̀ yẹn tí nǹkan bá padà ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn á tún blame ẹ̀ wọ́n á tún blame òpin wọn níwèé àtòkútúkú lọ́nà ọ̀run ṣe bọ́ lọ́hùn ti fi hàn ẹ̀ kí ló tún padà lọ ṣe ń bẹ̀
ṣòwò ló fẹ́ ná ni tó rìn ná àwọn èèyàn tún blame ẹ àwọn Yorùbá nìyẹn a máa blame ẹ a ní ṣe bó ti rọ́kọ lóko kúnlẹ̀ kó tó gbin ẹ̀pà sí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń rí ilé ọlá tó jẹ́ pé bẹ́ẹ̀ ló máa ń wù yín lọ ilé ọlá ó níyọnu o ilé ọlá ó léwu o ìwọ tó bá fẹ́ wọlé ọlá lóbìnrin ni mò ń sọ o tó rí ilé ọlá ńlẹ̀ pé ilé ọlá rè o dẹ̀ fẹ́ wọbẹ̀ lọ sún ṣòkòtò ẹ lọ sún bàǹtẹ́ ẹ lọ sún tòbí ẹ kó o ti mọ̀ pé ibi tó ń lọ yẹn o fẹ́ lọ jà wọ́ọ̀ ni wọ́ọ̀ ló fẹ́ lọ jà ń bẹ̀ o mo ṣe ń bẹ̀ yín ló fẹ́ pé ẹ bá mi share fídíò yìí kó lè kọ́ àwọn obìnrin tó kù náà lẹ́kọ̀ọ́ pé tá a bá ti rí ilé ọlá ńlẹ̀ ó yẹ ká ronú pé ẹ̀ẹ̀mejì ká tó tẹrí sí òun ni Queen Naomi tẹrí sí ẹ ò bóyá jáde padà wọ́n tún ní kó padà wọbẹ̀ ó ní láyé òun ò wọbẹ̀ mọ́ mo mọ̀ wípé àwọn obìnrin tó bá wo fídíò yìí àwọn náà lè kọ́ ẹ̀kọ́ kan àbí méjì bẹ́ẹ̀ pé kò ṣe gbogbo ilé ọlá tá a bá rí òun náà la máa ń torí bọ̀ ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn obìnrin tí fídíò yìí máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá share fídíò yìí ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí owó lẹ́yìn máa fọwọ́ yín kà lágbára Èdùmàrè ẹ dẹ̀ bá mi subscribe Sele Ile Global TV gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo gbàládùá fún yín iná ò ní tán wọ yín ẹ wà ní ríhun gbé sọnù bí òṣèbí ọmọ ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí owó lẹ́yìn máa fi kà lágbára Èdùmàrè ẹ̀yin tẹ́ ti subscribe ó yá ẹ subscribe káà náà jẹ́ máa jẹ̀gbádùn ètò lórí ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti Queen Naomi information tí mo gbọ́ ni mo ní kí sáré wá fi tó yín létí ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí a lè róbìnrin méjì mẹ́ta mẹ́rin kan tó máa ṣàǹfààní fún táwọn náà máa ronú pé kò ṣe gbogbo ilé ọlá òun nìyẹn máa ń torí bọ̀ ilé ọlá ò níyọnu a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Naomi àti Ọ̀jájá number 2 Ọọ̀ni of Ifẹ̀ tí bàbá wọn Ọbásanjọ́ tó ti bá wọn dá sínú ọ̀rọ̀ yìí síbẹ̀síbẹ̀ bàbá wa Ọ̀jájá number 2 wọn náà wọn ò ní jẹ́ kí Naomi lọ o ẹ̀yin abiyamọ ẹ̀yin obìnrin kí ni advice tẹ̀lé fún Queen Naomi ẹ jẹ́ ká advice ṣé kó padà síbẹ̀ ni àbí kó fárígádélẹ̀ kó máa lọbẹ̀ tó bá lọbẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àwa iná la tún máa tún bú o ẹ jẹ́ ká advice ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ire o.